Ẹ káàárọ̀, a kú ojúmọ́, a kú ojúmọmọ, ọ̀dẹ̀ ọdún bí. Ṣé dáadáa la tún bá yín láàárọ̀ tòní? A kú oṣù tuntun, oṣù ayọ̀ lóṣù yìí yóò jẹ́ fún gbogbo wa. Ẹ káàbọ̀ sórí ìkànnì adẹ́rìn-ín-pòṣónú, ìkànnì Ìfẹ́yín 32 FM 94.9, tá a kalẹ̀ sí àjà kẹrin, ilé àwọn àgbẹ̀ Cocoa House Dùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn. Peter Olasupo Captain P2 òun lorúkọ tèmi. Ẹ káàárọ̀, a kú ojúmọ́ o. Lórí ètò òṣèlú láàárọ̀ yìí, kí máa kí ọ̀kan lára àwọn àgbà mọ́jẹ̀lú ó bàjẹ́, Gbonka Ààrẹ Ọ̀nà Kakanfo ilẹ̀ Yorùbá, ọ̀kan lára àwọn àgbà ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí àgbà kan rí jẹ́ alukoro fẹ́gbẹ́ Afẹ́nifẹ́re nílẹ̀ yìí, Mogaji Ìbàdàn bí ọba abòmí, Mogaji Gboyega Adejumo. Ẹ káàárọ̀ sà. Ẹ̀dẹ̀ ọ̀dà bí o. Dáadáa la wà, kára ó lé o. Ojúmọ́ ire fún gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire. Ẹ káàárọ̀ sà. Mo fi gbogbo ara mo fi kí gbogbo àwọn ọmọ tí a nílùú Ìbàdàn. Ogun ò kó wa rí o. Ọmọ Ìbàdàn yìí ṣe rẹ nìkọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni àwa la ní ọmọrin ni. Mo fẹ́ bá ń gbé kẹ́ bá ń kọ́ délẹ̀ ni. Àwa la ní Ìbàdàn tí fi d'Ògbómọ̀ṣọ́ àbí. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní ìsìn Ọlọ́run bá wa tú gbogbo rẹ̀ sí. Wọ́n ní náání náà ní náání, wọ́n ní tá a bá ní ni àná ní ọmọdé a máa ná ní apó. Àwọn aṣẹ́gìtà wọ́n á sì ná ní èpo igi. Gbọ́dọ̀ ẹ bá fi wèrè náà lẹ̀, ọ̀nà máa ná ní wèrè lábí wo wèrè tí ó wọ́n bù yẹjẹ. Ṣùgbọ́n àwọn ní wọ́n ní ìbínú gbọ̀nrangandan ni awo ilé alára. Wọ́n ní ẹ̀dọ̀ fùfù léyìí báyìí ni awo wọn lókè ìjérò. Wọ́n ní ìwà pẹ̀lẹ́tù báyìí ni awo àrọ̀gún àga. Gbà mí àábínú bóun bá tún yá náà kọ́ ìwà pẹ̀lẹ́tù náà láfi parí ẹ̀. Gbogbo tí bá ń ṣẹlẹ̀ Èdùmàrè ó bá wa lọ́wọ́ sí. Àmín, àmín, àṣẹ. Ifá ó bá wa ṣe. Àṣẹ. Olódùmarè ó bá wa ṣe. Àṣẹ. Gbogbo àwọn alálẹ̀ ó bá wa ṣe. Àṣẹ. Káwa náà ká bára wa ṣe. Ká bára wa ṣe o. Káwa náà ò bára wa ṣe. Nítorí pé gbogbo nǹkan tí Ọlọ́run fi jíǹkí èèyàn ló fi jíǹkí ilẹ̀ Yorùbá. Ògúndé kọrin kan gbà kan ní yéyéyé. Yorùbá ro. Yorùbá ro. Tó bá wáyé padà ní ìsìn tó bá lọ stúdíò, òfin Ọlọ́run bá ṣe rẹ́rìí yéyéyé Yorùbá ponú òní ọkọ̀. Tí bàbá Ògúndé bá táyé wá báyìí, ibo ni Yorùbá ti wá ṣì í? Ibo ni wọ́n ti kọsẹ̀? Ní ọmọ bí ẹ ti ṣe o, ṣùgbọ́n bóyá tá a bá ń yànnàná rẹ̀ díẹ̀díẹ̀ láti mọ bí ẹ ti ṣe o, k'Ọlọ́run dáríjì yín o kẹ́ ẹ mọ́ bá a. Àmọ́ ọkùnrin kan ń bàdàn fáwọn tí wọ́n fẹ́ ba nǹkan táwọn bàbá ńlá wa ṣe jẹ́. Bó ni wọ́n ṣe kọ́? A máa sọ pé ẹ mọ́ bọ́lá wa jẹ́, ẹ mọ́ bọ́lá wa jẹ́, ẹ̀yin tí bàbá yín ò fara gbẹ̀tù tí ò fara gbọ́ta. Ẹ mọ́ bọ́lá wa jẹ́. Bẹ́ẹ̀ ni. Wọ́n bá ti fẹ́ ba nǹkan jẹ́ báwọn omi téèyàn. Lábàá rán wọn létí báwọn bàbá wọn bá ṣe dáadáa kò yẹ kí wọ́n ba nǹkan jẹ́ tí wọ́n bá mọ ìyà táwọn bàbá wọn àbí wọ́n fẹ́ joyè kan ní ìsìn ní Ìjẹ̀bú. Àti ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ pé wọ́n fẹ́ sáré wọlé. Wọ́n ti ráwọn sáré pé wọ́n fẹ́ ṣẹ́bù wọlé. Gbogbo ẹ̀ náà ni ó dé bá wa. Wo àbúrò mi, a máa gbọ́ ìtànkítàn. Ṣé ẹnìkan máa bu pa láti ilé méjì tí wọ́n ti jọba? Ẹ máa gbọ́ gbogbo ẹ̀. Eré kan bẹ tí bàbá wa ń dé ṣe
pẹ̀lú Túndé Kèlání nígbà yẹn. Inú Bíbélì láti rí i pé ti Olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. wọ́n bá sọ di ti Olúwa ni wọ́n bá ń sọ Tolúwa nílẹ̀. àti ayé àtàwọn tó bá mọ ìtàn rẹ̀ wọ́n ti ṣèjì ẹ̀ ọ̀rọ̀ ọ̀tàn ní ìsìn ẹlòmíì ọkàn mú ìtàn yẹn báyìí ní ìsìn bàbá Eléjì Ogbè yóò fi kún yóò fi gbé ẹgbẹ̀gí olóògùn Arẹmọ wọ́n bá yí gbogbo ẹ̀ mọ́ra wọlé ẹ̀ bá dé rójútu ẹ̀ mọ́. Mogaji Gboyega Adejumo ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ẹni 50 ọdún eléyìí tí ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti wà 50 ọdún ìpínlẹ̀ Ọ̀yọ́ já àti débi tí oyè á dé ṣó níbi ó kù sí ṣó níbi a sì ń rè 50 ọdún ọ̀hún sẹ́yìn ẹ bá wo ohun tí gbogbo àwọn àgbààgbà tí wọ́n ń rò lọ́kàn tí gbogbo yín náà ń lérò sí ǹjẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ti débẹ̀. Àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yàmọ̀ wọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́ látẹ̀yìnwá tètè sí i. wọ́n ló dífá fọ́lọ́yẹ́ òṣèré Ọ̀rúnmìlà ló kùn bí ó kù sí yóò mọ kù síbì kan. Ọ̀rúnmìlà ló sọ bẹ́ẹ̀ kì í ṣe mí o ṣùgbọ́n yóò mọ kù síbì kan. ṣùgbọ́n àwọn tí wọ́n ń gbé bọ̀ náà bíi àbúrò wa tí ń bẹ ní Òṣòdì Òṣòdì di Àbújá báyìí nísìn ó ní Kùndùsì mẹ́gà gbé Kùndùsì fún gbogbo àwọn tó ti gbé iṣẹ́ ribiribi ṣe. Ọ̀yọ́ ò ní bàjẹ́ àjí ṣe bí Ọ̀yọ́ láàrí. Ọ̀yọ́ tẹ́ wí tẹ́ kàn fẹnu sákálá pé gbogbo ìpínlẹ̀ tí ń bẹ ní South East ìpínlẹ̀ àwọn èèyàn wa ní ìlà oòrùn márààrún bẹ́ẹ̀ bá ṣù wọ́n báyìí tẹ́ ẹ sì sọ báyìí yọkàn wọnú Ọ̀yọ́ state ní ṣókí bá a ṣe tóbi tó nù àwọn àmọ́ iye ara wa. kọ́ máa mọ bá a ṣe tóbi tó ní o. ní táwọn kan pè ní gbogbo pé àwọn ẹ̀yà kan rèé o a fẹ́ dá dúró o pé orílẹ̀-èdè kan o tí gbogbo ìlú fẹ́ẹ́ dàrú o bẹ́ẹ̀ bá ṣu gbogbo ẹ̀rá ń dúró márààrún bẹ́ẹ̀ sọ báyìí yọkàn wọnú Ọ̀yọ́ wa ní ṣókí. ẹ ń sọ̀rọ̀ South East bí. South East the whole of the South East. kò ju ìpínlẹ̀ Ọ̀yọ́ kan lọ. àní tẹ́ ẹ bá kó gbogbo ẹ̀ báyìí tẹ́ ẹ ṣù báyìí àwa dá gbogbo ẹ̀ the same space the same square kilometres from Anambra to Enugu in between Owerri, Imo, Owerri, Abia, Imo, from Awka to Owerri to Aba to Umuahia to Enugu. Ẹ kó gbogbo ẹ̀ já papọ̀ so ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ náà pé ẹ̀yin náà tó ń tì á àwa la ní wọ́n ń pè mí kan ní Iléṣà Àbàrùbá ṣé wọ́n ti débẹ̀ rí. ìgbà tá à ń sọ náà nù gbẹ̀yìn oníwèé ìròyìn tó o bá ti kọjá bẹ̀ báyìí Kẹ́bí one local government ló la àwa àti Kẹ́bí state. ló la ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Kẹ́bí. bẹ́ẹ̀ mo wí àwọn tí wọ́n bá ń da orí àkóso Ọ̀yọ́ iṣẹ́ ńlá ni o bí pé kó ìpínlẹ̀ 5 ẹ̀kú lẹ́nìkan lọ́wọ́ ni. Irúwọ́ Ògìrìwá ló sì ń bẹ lọ́yọ̀ọ́ state mo sọ ọmọ pé kẹ́sìn ọba ó sọnù ẹṣin ọba tó bá sọnù ọmọ orí àwọn èèyàn tí máa wà ká mọ́ rí ká mọ́ rẹ̀ ṣì mọ́ láéláé ń bẹ náà àwọn tí ń wà. ká mọ́ rẹ̀ ṣì mọ́ láéláé ń bẹ náà àwọn tí ń wà. bẹ́ẹ̀ni ẹṣin ọba sì ní lámọ̀ pé ẹṣin ọba mọ̀ sọnù ẹ mà bá wà kò gbọ́dọ̀ lọ báyìí owó ńlá lọ bára èrò àwọn ká mọ́ rí ń bẹ nù wọn ká rí ká tún lè jìnnà fẹ́fẹ́
àwọn náà tún wà ń bẹ́ẹ̀. wọ́n wà bẹ́ẹ̀. ká rí i ká wá ń tá bù síbi ẹsẹ̀ rẹ̀ báyìí pé kọ́ báyìí lè tẹ̀ báyìí ọ̀run làálà wọ́n bẹ́ ń bẹ̀. àwọn náà tún wà ń tí ọmọ àwọn tí à ń pè ní agbésùnmọ̀mí àwọn wo ni. àbí àwọn bandits Boko Haram kankan wà. yọ̀dà fún ọ àwọn kidnapper tí wọ́n kidnap ẹṣin tí wọ́n fi gba ransom wọ́n ń bẹ nínú àwọn tí ń wá ẹṣin ọba. bẹ́ẹ̀ lọ̀yọ́ ṣe rí. àwọn kan náà wá wà ń bẹ̀ pé wọ́n dúró ń do pé yóò mọ̀ dá o pé gbogbo nǹkan tá a bá gbà ń láàfún yóò dá o a gbọ́dọ̀ ṣe bó ṣe yẹ kó ṣe rí. so orúwà ògiri wá ni ẹmbásì jẹ́ alákòóso ń bẹ̀ yóò ní ọgbọ́n yóò ní ìmọ̀ yóò ní òye tí wọ́n fi tukọ̀. a sì dúpẹ́ pé ara àwọn tí wọ́n ti ṣèjọba láti àádọ́ta kèé sí àádọ́ta o àbá irọ́ o ṣé 50 kọ́ ló pé ni. 50. ìyẹn náà mọ̀ tó. nígbà táwa wà ń bẹ̀ àwa jẹ́ bí ọmọ ọdún 14 ṣùgbọ́n 14 náà a ti wà nílé ìwé gíga a ti wà nílé ìwé secondary ṣé èyí ń kọ́lẹ̀ ń pè ní gíga. bẹ́ẹ̀ni. a ti wà nílé ìwé secondary nígbà náà. àwa kan wà tó jẹ́ pé kì í ṣe pé mo fi dánú o ọmọ ọdún 15 làwa ti jáde secondary school. 15 bó lẹ ṣe ebi ẹ̀ lẹ́yìn ó kọ̀ káwọ́ rí báyìí kó tiẹ̀ tó wọlé ẹ̀kọ́ ńgbà náà. wọ́n bá káwọ́ ṣé bàbá tèmi ni àlùfáà lórí ìjọ ìyá tèmi ni tíṣà. láyé ìgbà yẹn school ọwọ́ àwọn chọ́ọ̀chì àti mọ́ṣáláṣí lọ́wọ́ àwọn missionary. kẹ wá sọ pé ọmọ àlùfáà tó jẹ́ pé òun ni alága school board tí ìyá rẹ̀ tún ṣe tíṣà ń bẹ̀ ọwọ́ rẹ̀ ò tẹ́tí. lọ́ba tán St. David Kúdẹ̀tì òun làwa ìlọ. St. David Kúdẹ̀tì. ọmọ ọdún 15 lẹ ti jáde ní secondary. bẹ́ẹ̀ni ní tèmi kàn ń bá ṣe ọ̀rọ̀ tèmi tèmi ń bá lọ ni pé ayé ń gbà yẹn ayé tó ní tó dẹ̀wọ̀n ó wà ńbẹ̀. àwọn ìrírí ayé kan náà wà ńbẹ̀ torí a ti ja ogun abẹ́lé a ti ja civil war tó yẹ pé wọn àmọ́ lórí kíní báyìí ni helicopter ó ti mọ fọ́n milk gbogbo ẹ̀ ṣé àwa ò kú rí ogun lọ́dọ̀ tí a ṣùgbọ́n wọ́n fún wa ní nǹkan tá a mọ̀ fi gbé ara sọ ká mọ̀ fi rántí àwọn tí ń ṣẹlẹ̀ lógun pé káwa náà lè ṣàdúrà ká ṣàdúrà wọ́n bá sọ kíní ọ̀hún nínú páálí báyìí ní brown páálí yẹn gan bọ́ bá bọ́lẹ̀ láti ojú òfurufú báyìí wàláì ó jábọ́ kò fọ́ ni. ká tó débi mílíkì wà gan lábàá wọn gbọ́n mílíkì jẹ. gbà náà báyìí rédíò tá a ní báyìí redivision wáyà làáfà wọlé báyìí tí loudspeaker wà ń bẹ̀ lọ́mọ gbọ́n dun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  káwa tó mọ̀ pé bàbá wa Láwùyè Ẹlẹ́dẹ̀ kábíyèsí ẹ tìmì àgbàlẹ̀ ọlọ́fà náà òun ni wọ́n fi kinní ọ̀hún lùlù. àmọ́ gbọ́ Olúbàdàn bá kú gbàdí òjòyè òṣónígbèsè níbí lọ sílé kejì nínú kùkù dúdú láti ń ṣebẹ̀. àṣà ọ̀tọ̀ ni tí bàbá ń fìlú sọ. kí ni à ń fìlú sọ. ìwọ ọmọ ni. ẹ bá ń sọ fáwọn tó ń gbọ́ wa. This is Radio Nigeria transmitting station ní bàbá ń fìlú sọ. wọ́n ní àwọn èèyàn wá ń yí báyìí. lọ́rọ̀ kan ṣá mo rántí gba ogun abẹ́lé tó parí 1970 tí wọ́n sọ báyìí ní gbogbo la fẹ́ síta la fò sókè gbogbo ẹ̀ nígbà gbogbo ẹ̀ lọ tán tán dá Western region nígbà náà ó di Western state lọ́ba di wọ́n pín àwọn kìnìún ọ̀hún sí Ọ̀yọ́, Ògùn,
àti Oǹdó àbá nǹkan bá ṣe ń bá a lọ́nu. ṣùgbọ́n Ọ̀yọ́ yìí náà ń tíya Ìbàdàn náà sì ni olú ìlú. nígbà táwa ẹ̀ bẹ̀rẹ̀ sí máa sọ pé à ń jàjàgbara o, à ń wọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re o, pé kí lù ọ́ dá o, kí gbogbo ò ṣe o, táwọn sọ pé ká padà lọ sí journalism. ẹ̀gbọ́n mi kan lọ́gọ́ Ọládídé Ìbàdàn mọ́ wà Mọ́kọ́lá gbogbo àjọ ṣe June 12 tó ṣe gbáyàwó ṣe Ìbàdàn Declaration 2017. nígbà tá a bá ń sọ̀rọ̀ regionalism pé ká padà, àwa ò padà lọ́wọ́ Ìbàdàn mọ́ o, àwa ò padà lọ́wọ́ Ìbàdàn mọ́ o. ìyẹn Èkìtì kì í sì ṣe pé ní tí wọ́n ń sọ òye àwọn èèyàn. 20 ọdún báyìí wọ́n ní Ìbàdàn fi jẹ olórí lórí Èkìtì kó tó di pé ogun Kírìjì kí n lẹ́sìn tẹ́lẹ̀ náà tí wọ́n fẹ́ máa jagun. ìyẹn kọ́ lèyìn ò ń béèrè, ọ̀rọ̀ Ọ̀yọ́ ló ń sọ. tèmi kàn sọ ni pé Ìbàdàn náà ni tó o bá wá ojúlówó ọmọ Yorùbá láti Èkó títí dé Àgbàdo, ọmọ mi wọ́n ń pè lágbàdo bẹ ní ẹ bá kúrò ní Òmùò ní Èkìtì tó dé Àgbàdo báyìí ó ti wọ Kogi Kàbà ló ń lọ tẹ́lẹ̀ dé gbogbo rẹ̀ ń lọ Badagry tó ń gbọ́. wọ́n fẹ́ mọ́ sí ojúlówó ọmọ Yorùbá kan tí ò nílé ní Ọ̀yọ́ State ní Ìbàdàn. àwọn tẹ̀ tí wọ́n á rá wọn kankan wọn tí wọ́n á ṣiṣẹ́ ológun wọ́n tẹ̀ lè wá látòkè Ọya, àwọn ilé wá láti ìlà oòrùn, gbogbo wọn ẹ mọ̀ rí pé ilé lágbájá rè ilé lágbájá, kí ló dé ọkàn wá ṣe kọmíṣánná ń bí àbí pólíìsì àbí ṣe sójà kan ní ọ̀pá tún wọ́n gbádùn Ọ̀yọ́ wa pọ̀. ìpínlẹ̀ tó dáa ní Ọ̀yọ́ State. nígbà àwọn ológun wà ń bẹ̀ náà nǹkan àwọn kan wọ́n máa sọ pé akọ́ bíríìjì wo bíríìjì Mọ̀lété yẹn gbogbo ṣe dáa tó tẹ pẹrẹsẹ tó gba ọ̀nà tó gba gbogbo ẹ̀. ọmọ ọjọ́ wọn ti ṣe àbí ti ibi secretariat. wo Bódìjà wo planning táwọn bàbá wa kan ti ṣe, Awólọ́wọ̀, Ọ̀ṣúntókun, bàbá Òdùọlá, gbogbo wọn. nígbà gbogbo ẹ̀ náà wá di pé Western State, Western Region ó wá di Ọ̀yọ́ gbogbo ẹ̀. àwọn tí wọ́n ń darí Ọ̀yọ́ Ọlọ́run á fún wọn ní làákàyè pé iṣẹ́ ribiribi táwọn kan náà ti ṣe kò gbọ́dọ̀ bàjẹ́. Ọlọ́run sì fún wa láwọn èèyàn bíi bàbá wa tó lọ Ọmọlólú Olúńlọ́yọ̀ọ́, àwọn bàbá Àdìgún ní civil service, wọ́n fún wa láwọn bàbá Abínúṣàwà, àwọn èèyàn tí mò ń dárúkọ ẹ̀, I'm talking of people from 60s, 70s, well, delving into the 80s, great personalities in Oyo State, in every part of Oyo State. àwọn wa lọ Òkè-Ihò lọ gbogbo ẹ̀, àwọn bàbá Àdìgún Ràwọ̀ wọ́n dibẹ̀ yẹn mú, bàbá Jacob olóko bàbá Jacob ọmọ ṣe o wọ́n pọ̀ bẹ́ẹ̀. bàbá wa kan náà ń bẹ ní Ìbàràpá, gbogbo wọn yẹn wọ́n contribute sí the growth, development and the politics of Oyo State in very positive ways. Ọlọ́run tó fún wa náà ní bàbá wa Àríkan Ìbígbọ̀n, bàbá wa Lámídì Adédìbú, sórí láàfin Mọ̀lété yọ̀dà fún ọ, sórí ọdún wọn bí bàbá ní tèmi fẹ́ fàyọ ńbẹ̀ kì í ṣe ọdún tó ń bàbá gangan. ìgbà tá a parí gbogbo ogun abẹ́lé nílẹ̀ Yorùbá tí gbogbo àwọn bàbá wa tí wọ́n jẹ́ olórí tí wọ́n jẹ́ akíkanjú Ìbàdàn lọ tán, òun làwọn yẹn náà ni wọ́n ń bí wọn ní tí wọ́n sì bá ńlẹ̀ ní ìtàn. bọ́mọ̀ bá sì bá tàn kí ni ó bá? yóò bá àròbá. gbogbo bí Ìbàdàn ṣe é ṣe sọ̀ǹgbọ́. nígbà kan tí àwọn kan lọ fọ̀rọ̀ wọ́n lọ interview bàbá Adédìbú ní London, wọ́n ní Ọbásanjọ́ sọ pé bàbá kù lẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ ṣe jàgídíjàgan tẹ́ ṣe gbogbo ẹ̀. yes, it's because I'm an Ìbàdàn man. láì ṣe ń bàdàn ní tí bàbá mọ̀
kò jù bá ń lọ Hmm. kì í ṣẹjọ́ bàbá o ọ̀dà tó bá yẹ pé ní ìsìn ọ̀ ń sọ̀tàn ní ìsìn ọwọ́ á sọ̀tàn pé wọ́n ń sọ fún Captain Bawa àwọn Ìbàdàn pé kó ṣígun fún àwọn káwọn lọ parí ẹni táwọn bẹ̀rẹ̀ ní 1896 ní kí wọ́n ti pè ní Ìlọrin wọ́n ń sọ fún Bawa 1906 pé ṣígun fún wa ká lọ rè yanjú gbogbo ọ̀rọ̀ Fúlàní nígbà òyìnbó ti rí kò lè ṣígun kankan fún yín mọ́ iye tó yẹ ká ẹ ti parí. I'm talking of 1906 we are still fighting wars. Eléyìí gan tí ó yẹ pé the only time that the British even tried to invade Ọ̀yọ́ ogun pẹpẹ was in 1893 to 1895 nígbà àwọn wọn bí. My own grandfather was born in 1880 so ìgbà wo wọ́n bí bàbá rí ibi Adédìbú so àwọn nǹkan tó lè mọ̀ náà nìyẹn òṣèlú ìgbà yẹn náà tún lé kò yàtọ̀ sí pé bóyá a ṣì wà pé Ìbàdàn ṣì wà níbi Ìbàdàn wà. torí 1927 ni wọ́n bí bàbá Adédìbú. yọ̀dà fún so ṣé ọwọ́ apẹ́jù síra wọn kò tiẹ̀ tó nǹkan òun ni pé the trajectory of the Yoruba perhaps one of the trajectory of the Southwest inclusive of how everything evolved from regionalism to statism. It is a continuous thing. There's no break as such. It is just that our industry, we are illustrious people, particularly in Oyo State, has carried forth our spirituality, our ability, capacity, has taken us beyond the level of the ordinary. If you want to tell me that there is a region or there is a place in this Nigeria that has gotten more growth and development than the Southwest, nay, or your state, show me the place. Kò sí. Tí mi ń sọ náà, okay, Wadamasingba. Ṣé bá ti ní first in Africa kí wọ́n ti pokò rẹ̀ Liberty Stadium. Liberty Stadium. But when Wadamasingba was conceived, many people may not even have understood the import of such an idea that we should have yet another stadium. But there is growth, there is development. Sports must continue. Ṣúni tó bí ngbà náà nígbà tá a nìkan ní Liberty. But the fact is, there's got to be growth. There's got to be evolution. Tẹ́ bá lè fẹ́ jókòó síbì kan, ọ̀dà bàbá kan wà ó bímọ 4, ó ní yàrá 2. Ngbòóyá ló bá ti ń fi ọ̀kan kún. Ìyàwó kan náà bá tún ní baálé mi ìmọ̀ rí nǹkan mi mọ́. Lọ́rọ̀ kan ṣá ọmọ pé 10, ṣé yàrá 2 ń wà tó? Lè tó mọ́. Ìwọ náà tó bá mọ̀ pé ò ń gbìyànjú àti lọ́mọ tó pọ̀. Dandan ni pé ìwọ náà wá ọ̀rọ̀ ṣe sọ̀rọ̀ rẹ kó o tẹpẹlẹ mọ́ iṣẹ́ ọwọ́ rẹ tó fi lè sọ pé àwọn ọmọ tí bá ń bọ̀ yóò màá lè take care of them, màá lè fún wọn ní provision. So ìrònú pé ọjọ́ iwájú ń bọ̀ tá a pọ̀ jù báyìí lọ tí nǹkan ìgbàlódé tí ó dé bá wa tá a fi ní jó àjò rẹ̀yìn ó ní mo fẹ́ fi ṣàpèjúwe pé nǹkan táwọn èèyàn rò tí wọ́n fi ń gbé nǹkan kalẹ̀. Ṣùgbọ́n federal government ló ní Liberty Stadium wọ́n ti gbà lọ́wọ́ wa àwa bá gbé tiwa lẹ̀. Ṣé bá Wadamasingba ṣe bó ṣe rí ńgbà àwọn ọkọ̀ ṣe bẹ́ẹ̀ ló ṣe rí nìsín? Ẹ bá Wadamasingba nìsín yóò kàn sára. Àwọn kan lọ́kọ̀ o ṣùgbọ́n àwọn kan wọ́n tún ṣe tí wọn ò jẹ́ kọ́wọ́ kù bẹ́ẹ̀. 50 ọdún ọmọ tá a bí 50 náà ó ti kúrò lọ́mọdé. Àwọn ọmọ wòwò lẹ́sẹ̀ rẹ̀ ṣe rí ṣó sì dúró dáadáa ṣé ojú rẹ̀ sì dán àwọ̀ rẹ̀ ń kọ́. Ẹ bá dé bá lọ́yọ̀ọ́ state ní ìsìn tó rí circular road tá à ń ṣe. Kùndùsì gidi ni. Nígbà gbogbo ọ̀nà yẹn bá parí ní ìsìnlẹ̀ tó mọ ọgbọ́n ìmọ̀ òye tó gbèrú rẹ̀ lẹ̀. Ìkíní náà ìlú ó gbòòrò.
ètò ọrọ̀ ajé táwọn fẹ́ ṣe ń bi tàwọn ìlú òyìnbó gbogbo ibi tí àwọn kinní tí ó wà tẹ́ ti mọ rí bóyá shops tẹ́ ti mọ rí hotel tẹ́ ti mọ rí gbogbo ẹ̀ tẹ́ pé tí ẹ̀ ní mọ̀ pé ẹ ti rin 120 kilometres. Tá a bá wá fẹ́ ṣe dáadáa ká tó fi tírèènì ká tó fi yí ipò lẹ́bàá mọ̀ pé ayé gidi là ń jẹ à ń gbá adùn lọ́yọ̀ state. Kí mo rí? À ń gbádùn. Mo ní à ń gbá adùn. À ń gbá adùn. Ó ká máa sọ pé à ń gbádùn ẹlòmíì tẹ́lẹ̀ ó lè mọ̀ mọ ìtumọ̀ rẹ̀. Adùn wo lẹ̀ ń gbá? Adùn tó pọ̀. Nígbà ọ̀rẹ́ mi gidi gan-an ó lọ bá Ògbómọ̀ṣọ́ a jọ ṣe school start 1977 ni òun wà lẹ́dẹ̀ o pẹ̀lú bàbá Davido àti kábíyèsí wa ní Abolórin lógìsì ní Òkè Ìlà. Àwọn àjọ á pàdé 78 torí ó kù díẹ̀ káàtó ní gbogbo ohun tí ó jáde èmi àti ẹ̀ ti pàdé University of Ife nu from there la wọ university. Nígbà tí a wúyè a ṣáà gba ọ̀nà yẹn títí eléyìí tí federal government ṣe láṣetì láti àkọ́kọ́ gba ti Ìbàdàn dọ́yọ̀ gbogbo ẹ̀ ṣe gbé bákan tó jí kan gbà láàrin Ọ̀yọ́ àti tògbómọ̀ṣọ́ gbogbo ẹ̀ ṣáà ríran tó. Gbàǹgbà tí wọ́n padà lọ Ògbómọ̀ṣọ́ bá pe àbúrò mi kan àti bẹ́rẹ̀ mi kan náà Ṣayọ̀ ọ̀nà wo lágbàdé Ògbómọ̀ṣọ́ ní ìsìn ẹ lọ gba ọ̀nà Ṣẹ́yìn láti dé Ṣẹ́yìn báyìí lẹ́ẹ̀bà ṣẹ́ báyìí bá pe èèyàn mi kan bẹ́ẹ̀ ọmọ ìyá bó ó ní ọ̀nà tí wà tá a fi dé Ògbómọ̀ṣọ́ wàlá ìyá àjà sí kòtò ẹyọ kan. Nígbà náà. Ní tí mò ń sọ yìí ọdún tó lọ December last year mo bá wọn ṣe l'Ógbómọ̀ṣọ́ àti mo tún lọ Ìkòyí ilé. Lọ Ìkòyí ilé nítorí ogun àjàwẹ̀yìn ní múlẹ̀ Oníkòyí wù mí gbé ogun ojoojúmọ́ àmọ́ múlẹ̀ ìgbọ́n sún mi lọ. Kábíyèsí Olúgbọ́n ń ọ̀bọ wí o Olúgbọ́n lẹ̀gbọ́n Ààrẹ Ṣàlàbúrò àgbà ṣùgbọ́n wọ́n ní ogun àjàwẹ̀yìn ní múlẹ̀ Oníkòyí wù mí gbé ogun ojoojúmọ́ kí wọ́n wí. Ẹmu ni ìgbọ́n sún. A ní máa múlẹ̀ ìgbọ́n sún mi lọ ọmọ ọba kábíyèsí ẹ̀yà dáadáa ni àbúrò mi dáadáa ni a máa fún mi lọ́wọ́ mi o. Ní tí mò ń sọ ni pé mo tún lọ lé ibi tá à ń pè ní àǹtété torí wọ́n ní Oníkòyí ò nílé níbo wọ́n sí bóníkálukú bá kú lóde Ọ̀yọ́ wọn á gbé wọn rò fọ́ba àbá ní ẹ lọ sí ṣẹ̀ṣẹ̀ gbàgede. Bóníkálukú bá kú lóde Ọ̀yọ́ wọn á gbé wọn rò fọ́láàfin á ní ẹ lọ rèé sí ẹsẹ̀ yàrá ń gbòde orí l'Oníkòyí olórí ìwọ̀n gbàbẹ̀. Wọ́n bá ránṣẹ́ pé babaláwo bá dífá ó ní kí wọ́n lọ pe alágbẹ̀dẹ Ọ̀fà kí wọ́n pa alágbẹ̀dẹ Ìjágbó kí wọ́n rán kó sí idẹ. Ìkòyí ẹ̀mí ẹ̀ bá dé Ìkòyí lé ẹ lọ agbọ́n oyin gbogbo ẹ̀ ló kún bẹ̀ wọ́n kì í tààyàn. Nítorí tèmi mo ẹ̀ dédé sí àǹtété ibi Oníkòyí wọ ilẹ̀ sí wọ́n ṣe fún mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ará Ìkòyí ilé o. Ṣùgbọ́n ojú ọ̀nà tá a gbà yẹn àfọ̀yọ́ náà ló lè ṣe. Wọ́n jà pọ́ bá tanra àfọ̀yọ́ náà ló lè ṣe àwa là á máa dábìrà. Ní ṣókí. Àwa là á máa tẹ̀bí ibi kábíyèsí Ládọjà ó ní ó gbé ọ̀rọ̀ circular road kalẹ̀. Àwọn kan náà sì ń ṣe lọ gómìnà tó wà mẹ́ẹ̀ lónìí ló dábìrà ló dá gbọ̀jọ́gbọ̀jọ́. Mogaji Gboyega Adejumo nígbà tá a dìbò ní 2023. náà kí wọ́n dé bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ sì wà nílẹ̀ dáadáa má sọ̀rọ̀ ẹ lọ. Nígbà tá a dìbò ní 2023 ẹ bọ́ tá ń gbà náà ẹ sọ̀rọ̀ ọ̀tá ẹni Yorùbá kọ́ ló kàn ká mọ́ jàjà tí ó kàn wá Yorùbá kọ́ ló kàn ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ó gbéṣẹ́ rẹ̀ dé ọmọ Yorùbá èèyàn yín Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Àjọdàgbà ń kúdẹ̀ tì ní má sọ̀rọ̀ ẹ lọ. Àwọn ló di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lónìí. Bẹ́ẹ̀ni. 2027 náà tún ti bẹ̀rẹ̀ sí ní kànlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ta ló kàn
ta làárẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà kan 2027 kí ni ìgbáradì ọ̀dà ibo là ń lọ. ṣé lálákọ̀ọ́kọ́ ṣé Mogaji Yorùbá ń gbà mú ní Yorùbá kọ́ ló kàn. Mogaji Yorùbá n táwa ń sọ ni pé kí ni Yorùbá ń fẹ́ ṣé ká tún ilẹ̀ yìí tò ní o tó gùndé ní ká bẹ Elédùmarè kó bá túnlẹ̀ yìí ṣe. Wọ́n ní ọ̀tẹ́rẹ́rẹ́ ifá àgbáròrò àgbálòdó tù ú fẹ̀ wọ́n ní ká bẹ Èdùmàrè kó bá wa túnlẹ̀ yìí ṣe. n tá à ń sọ ni àtúntò tá là ń fẹ́ tá à ń fẹ́ restructuring ká gbára wa lẹ̀ lọ́wọ́ pé káwọn kan máa jẹ gàba ká pín bí gbogbo ẹ̀ ṣe nígbà àwọn bàbá wa Awólọ́wọ̀ tán tọwọ́ bọ̀wé ṣebí 65% làwọn mú tán dá 35% fún sẹ́ńtà. Ó wá dòní àwọn gan tí wọ́n pariwo títí tí wọ́n fìbọn gbà á tán fàáké gbà á ẹ̀ ń fún wọn 17%. ṣé kí ni 17 kí ni inú ṣe inú 65. n tá a sì ń sọ lónìí gbogbo owó tá à ń pa jù lórílẹ̀‐èdè yìí ọ̀dọ̀ wa náà ló ti ń wá. Àní ká kọ́kọ́ gbà yún wọ́n wọ́ n tó ṣẹlẹ̀ ní pé tá a bá níyún àti ní gbogbo nǹkan ṣùgbọ́n kò yé àwọn èèyàn ẹni tá a fẹ́ bá ṣe ń gbà yẹn a ti mú lóhùn pé a jọ ṣe ọ̀rọ̀ restructuring n tá a sì ń fẹ́ ni òmìnira fúnlẹ̀ Yorùbá kò yé àwọn èèyàn n tá a sì mọ̀ ní pé àwọn tẹ́ ẹ bá lọ bá ṣe tẹ́ ẹ mọ bó ṣe rí ẹ mọ̀ wọ́n àwọn tí máa ń sọ̀rọ̀ míì dá nǹkan míì tí wọ́n ti change ọ̀rọ̀ kojúmọ́ tó mọ́ àwọn kì í ṣe pé mo fi sọ pé ẹ̀sìn o ṣùgbọ́n n tí wọ́n ń lò instrument of deception ọ̀tàkìá wọ́n parọ́ ju nǹkan míì lọ. J.S. Taka èèyàn Awólọ́wọ̀ ni Awólọ́wọ̀ made sure that people like Taka and people like Henshaw of the South àgbà yẹn Awólọ́wọ̀ pè ní the core area or core cross river of Goja rivers. Ó tún wá sọ pé Awólọ́wọ̀ ló bẹ̀rẹ̀ sí lo èdè middle belt. Amadu Bello wọ́n ní kò sí àti Zik wọ́n ní òsì tí ń jẹ́ minority Awólọ́wọ̀ ló wà ó kó wọn lọ London. Nígbà wọn máa já J.S. Taka lẹ́yìn Awólọ́wọ̀ wọ́n ní mọ̀wọ́ rí wọn láfi ṣe president 79 wọ́n ti mọ́lé dánwò àwọn tí máa tàyàn a ní ọmọ yín tó bá lọ rèé bá wọn fàìmọ̀ kí wíwọ́n tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o tí ò ti ṣẹlẹ̀ ní ìsìn àwọn wo ló fẹ́ ṣe kú àwọn wo ló fẹ́ ṣe kú ẹ sọ fún mi oje kéèyàn ò mú mẹ́rìndínlógún kọ́ ni àwọn tí wọ́n kú ó sì jẹ́ pé ẹ̀yà òkè ọya nìkan ní gbogbo wọn tó jólógun. Tẹ́ bá ní àwọn ìsọ̀ǹgbè kan wà wọ́n láwọn kan ọ̀dà bóyá mo fẹ́ raṣọ mo fẹ́ ránṣọ mo fẹ́ ra nǹkan kan inú wọn ó wá rẹ́nìkan tí ó fẹ́ yá lówó tí bóyá ọkọ lè tẹ ìmọ̀mọ́ tí wọ́n fẹ́ fowó ọ̀hún ṣe lẹ́bàá kò náà mọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n níbọn tí wọ́n jagun tí wọ́n ṣe gbogbo ẹ̀ tí wọ́n ti fà kékọ́rí pé ọmọ ìwà kọ́ ni ó continue àwọn fẹ́ yọ violently ń gbọ́ wọ́n ti wá. ń dá sí ń sọ ni pé ká jẹ kínní ká jẹ kúrú tán kó tán láwo ẹ̀yìn sì tún fẹ́ mọ́ gbọ̀nwọ́ ẹ̀ bẹ́ẹ̀ àwa mọ tí ó ṣẹlẹ̀ àríran làwà. ṣé ẹ sọ kínní kan fún ọ wọ́n máa pẹ́ nìkan nífẹ̀ẹ́ láà Níkúlápó Kútì ẹni tó súnmọ́ jù nílé ayé yìí òní bẹ́ẹ̀ kọ́ o bẹ́ẹ̀ kọ́ la rí ẹni tó jẹ́ ọ̀tá wọn jù nílé ayé yìí òun Abíọ́lá o ṣùgbọ́n gbà pé a fẹ́ yan Abíọ́lá jẹ ìdé bẹ́ẹ̀ kọ́ gangan ó parapọ̀ pẹ̀lú àwọn tó ní àní gbà kíyàwó jẹ Abíọ́lá wọ́n mọ̀ ẹ́ pọ̀ mọ́ jayé. Ṣé Abíọ́lá wá jẹ́ èèyàn Afẹ́nifẹ́re àwọn nǹkan lọ kọ gbogbo kìnní jáde nípa bàbá Awólọ́wọ̀ ilẹ̀ kan Lẹ́kì ilẹ̀ kan ní Márọ̀kọ́ ilẹ̀ kan ní tí ó sì tó sì mọ̀ ọkàn fẹ́ kọ̀kọ́ kúkan náà nígbà náà ni. Ṣé àwọn tí wọ́n gbalẹ̀ wọn fún bí ọdún mẹ́wàá tí wọ́n ń ṣe ẹjọ́ tí wọ́n sì rówó tí wọ́n san Awólọ́wọ̀ náà sì dúró àwọn sì wá sọ pé nígbà bá ti gba kìnní ìtàn iye tán bá fún wa a yọ̀ǹda ilẹ̀ fẹ́lẹ́ fún yín fún iṣẹ́ tẹ́ ẹ ṣe
ṣé kí wàá làwọn lọ́wọ́ ṣe? It's a normal transaction. In fact, how many people would even say, oh, don't pay me for 10 years. I will do your case. Out of whatever you get, then give me my share. How many people can do? And wait. Wọ́n gbà wọ́n sọ fún Abiola náà pé our party is not for sale, our chairmanship is not for sale, our presidential ticket is not for sale. Orí òun náà pé ọwálé. Wọ́n gbà wọ́n tún fẹ́ ìyẹn jẹ náà, ta ló dìde Afẹ́nifẹ́re? Wọ́n pa bàbá wa rẹ̀ wálẹ̀ tí mò ń fún wa lówó. Wọ́n fẹ́ pa bàbá Adésànyà. Àìmọye bàbá Adébánjọ wọ́n tì mọ́lé. Ọ̀rẹ́ mi Akin Ọ̀ṣútókun, ilé tí wọ́n rò pé ń gbé gangan wọ́n lọ jó láì mọ̀ pé Akin Ọ̀ṣútókun míì ni. Ilé Gani Fáwẹ̀mí ńkọ́, Àkàbà Làbáṣọ̀run ńkọ́, General Ìpọ̀ọ́lá Àlàní Akínríadé, gbogbo wọn báhùn. Òun ni àwọn ará bíi ni wọ́n fẹ́ pa lórí pé à ń dúró ti òótọ́. A mọ̀ wọ́n, òun la fi ń kìlọ̀ fún ọmọ wa ń gbà yìí. Ṣùgbọ́n ọwọ́ adélẹ̀ nísìn, ọwọ́ amílẹ̀ lọ́wọ́ mi, ta la fẹ́ dúró tì? Àwọn ò lè change láéláé. Òótọ́ òun la dúró tì. Ká mọ́ ìyànjẹ àwọn ò fẹ́, akórira rẹ̀ pọ̀. Ọmọ tí ń ṣọdún mẹ́jọ, ọba ayé jẹ́ ọbọ̀rún jẹ́. Ẹ̀yin Yorùbá yìí náà ni. Awíwíwí ńgbà náà Afẹ́nifẹ́re sọsọsọ ẹ má dìbò fún Buhari o, eléri ibú ni o, yóò bà nǹkan jẹ́ ni o. Ẹni dandan àfi kẹ́ ẹ dìbò fún. Kí làbá bọ̀ rẹ̀ fún? Kí làbá bọ̀ rẹ̀ fún yín? Ọ̀dà n wò náà lọ náà ní ìsìn, ọmọ tí a náà débẹ̀ nǹkan ti bàjẹ́, ibi ó ti ń try láti tún ṣe, àwọn kùjẹkùjẹ náà yóò mọ wà bẹ́ẹ̀. Àwa gan à ń jáde à ń sọ pé kùjẹkùjẹ you can manage it better if you do this and you do that. Gbọ́kẹ̀ wá ṣe pé kọ́mọ̀tẹ̀ tí lọ́dún méjì kẹ̀tì wá fẹ́ mọ́ gbébọn kẹ̀tì mọ́ gbé àké. Ihun tí Buhari yín tó ṣe tó dùn mọ́ yín nú, tó kọ́kọ́ mú ilẹ̀ kan láti Katsina, ó ṣe lọ gbalansa lọ sí ìlú bàbá rẹ̀ ní Niger Republic. Sọ pé ọ̀dà. Ogun tún gbé rélùwé ó gbé lọ. Àìmọye nǹkan tí ọ̀dà àwọn ibi tí àwọn ológun tí wọ́n ní dépò ní gbogbo ẹ̀ sí ní south. Nígbà Ọbásanjọ́ débẹ̀ ó rí i pé ó pọ̀ lókè ọ̀yà ju south lọ. Ó balance ẹ̀, ó tiẹ̀ balance ẹ̀, Jonathan balance ẹ̀. Nígbà ìwọ Buhari débẹ̀ ó tún ta gbogbo ẹ̀ ní south kó lókè ọ̀yà. So ọmọ wa náà débẹ̀ òun náà bẹ̀rẹ̀ sí ṣàtúnṣe díẹ̀díẹ̀ pé ẹ má jẹ́ àṣe báyìí. Ẹ̀tàn ni ká máa sọ pé wọ́n Nàìjíríà nígbà gbogbo ẹ̀ ọ̀dọ̀ yín ni mùlá ń lọ. Ẹja balance ẹ̀, ìyún lẹ fẹ́ pa fún. Ṣé káwa kan wá tiẹ̀ wà káwa jẹ́ ẹrú fún yín pátápátá? Ṣé mo ju ẹrú? Kínní ààfin ọba Benin wọ́n ti fún mi. Bẹ́ẹ̀ ni. Nílẹ̀ kí ọwọ́ yìí. Eléyìí nìkan ni o. Ààfin ọba Benin wọ́n ti fún mi lélẹ̀. Ṣé tí n bá jẹ́ èèyàn kan yẹpẹrẹ wọ́n wà fún mi lérú eléyìí láàfin ọba Benin? Ẹ̀yin wá fẹ́ wá sọ wá di gbẹ̀wù dání nílẹ̀ bàbá tí a kò ní ṣeé ṣe. Akèrègbè náà ni ó mọ sọ bí tí wọ́n mọ fi okùn sí awakọ̀. Iṣẹ́ tiwa, ìṣe tiwa, àṣà tiwa òun ni ká dúró ti ẹni tí wọ́n wá fẹ́ yàn jẹ. Lọ́wọ́ báyìí. Ṣé Awólọ́wọ̀ ò sọ pé bá a ṣe bẹ́rù la bọ́mọ? Àbí orin tẹ́ ń kọ èké ṣe Awólọ́wọ̀ ló kọ? Awólọ́wọ̀ kọ́lọ́kọ́ ni tẹ́ ń sọ pé iṣẹ́ wà fún ilẹ̀ wa. Àwọn kan máa sọ pé iṣẹ́ wà fún ilẹ̀ wa. It is a duty that we owe. Bá a ṣe bẹ́rù la bọ́mọ. Òun ni Awólọ́wọ̀ ní egalitarianism is the goal. So àwọn ò ní gbà kí wọ́n yan ẹnìkankan jẹ. Ìbájọmọ tíá, ìbámọjọmọ tíá.
ìyàtọ̀ wà bẹ́ẹ̀ o Okay. àwọn ò ní sọ pé ó ṣe dáa kò ṣe dáa. Orin kan táwa àbàdàn kọjọ ní orin àbùsí ni àsìkọrú ẹ̀ mọ́. Táwọn sọ pé ìgúnnu ló ní tápà ló ní ìgúnnu mọ̀ kó owó wa náà. Àkọyún mọ́ báyìí ó ṣe dáa àfọwọ́ra lórí wọ́n bá ṣe dáa sọ fún ọ pé ò ṣe dáa. Ìwádìí pé ó ṣe dáa kò ṣe dáa ọmọ wa náà àwa ìṣèyàn ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ yan ọmọ wa jẹ lọ́nà tí ò tọ́ àwọn ò ní gbà. Ìwọ́n á mọ̀ sọ fún ọmọ wa pé tọ́ ọ bá ṣe dáadáa báyìí ó kù síbì kan o. Ṣé ọmọ yín ti wá ń ṣe dáadáa báyìí? Ṣé o rí ìbéèrè tó béèrè yẹn àwa sì ń wá ánsà sí i dáadáa àti lè sọ nísìn torí àárí díẹ̀ tó dáa lábàá tún rí díẹ̀ tí ò tún dáa. Mo sì ṣe interview kan last week tí mo yànnà náà dáadáa lédè èbó mo lè fún ọkọ ẹ lọ tún palẹ̀ sí Yorùbá. Àwọn kan máa expect pé tí n bá sọ̀rọ̀ tán bóyá táwọn kan bá critique ẹ̀ pé kí n padà wá kí n wá sọ pé nǹkan báyìí ni àwa ti kọjá. Ẹ rí ibi tó dáa ẹ tún rí èyí tí ò tún dáa. N tá a bá sọ bí ò bá yé yín ó kù sí yín lọ́wọ́ n tí mo ti sọ n tí n bá kọ mo ti kọ. Ibo ló dáa ń pa Tinubu ibo ni ò dáa. Ibì kan tó dáa tèmi rí ni pé ó fẹ́ ṣe balancing. Wípé bí nǹkan báyìí bá wà níbí báyìí kélé náà káwọn eléyìí náà òun ni káwọn kan kí wọ́n jẹ́ pé àwọn nìkan ni wọ́n mọ̀ jẹ mùlá ó ń ṣe yẹn. Ṣùgbọ́n àwọn ibì kan wà tí ò tíì ṣe. Àwọn tí wọ́n wà ní Kwara tó jẹ́ Yorùbá bẹ̀. Mọ àwọn yàrá máa ń pariwo kí làárẹ̀ ṣe kí làárẹ̀ ṣe ẹ bá mọ táàrẹ̀ ń ṣe. Ẹlòmíì yóò mọ kúnlẹ̀ bọ̀ láti àmọ́ sọ kí nìkan béèyàn bá kọ́ ẹyin lọ́wọ́ báyìí tí sì ń fẹ̀yìn rìn láti sẹ́yìn títí dé ìyìn Èkìtì ẹni tí ò ní yìn ò ní yìn. Wà ní kí a ní àwa náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ẹ ń bá rí iṣẹ́ tí ààrẹ ṣe gidi báyìí yóò mọ kúnlẹ̀ bọ̀ láti Ìsẹ́yìn tí ó sì mọ fẹ̀yìn rìn tí ó gba ìyìn kọjá tí ó fi dé àhín tí ó mọ dúpẹ́. Chairman bàbá ńlá bó o ní ọ̀nà mọ̀ tí kó bọ́n mọ̀ tí kówó fáwọn mìíràn tí ànírọ̀ ni. Àwa ṣe débi pé àwa rí òótọ́ tá a gbá mú báyìí. Kí lóòótọ́ tẹ rí? Ṣé nínú àwọn tí wọ́n mú àwọn agbésùmọ̀mí ṣé wọ́n ráwọn ní mìíràn tí àlà ń bẹ̀ tí wọ́n sì sọ pé ìjọba ló fún wa ní ìbọn àtowó wọ́n á béèrè Nuhu Ribadu ní òótọ́ ni ó ní ṣùgbọ́n tá a fi kó fún wọn ni pé wọ́n láwọn ó mọ̀ fi báwọn onísùmọ̀mí jà. Ṣé èmi wá gọ̀? Kí ni ìyàtọ̀ láàrin ìyẹn tí àlà àtàwọn agbésùmọ̀mí? Àbúrò mi kan wá kọjáde wọlé Àríṣekọ́lá Mọ́gàjí Ìbàdàn bí ọba abòmíì. Àbúrò mi ọmọ òjò ìpẹtù ọmọ arọ́tí wẹ̀ bí òjò yóò dà fún ọ wọlé. Ó wá kọ́ ó ní who gave Nuhu Ribadu the guns? Who told him to give the guns to Miyetti Allah? Ó ní bẹ́ẹ̀ bá ṣe gbé fún Miyetti Allah ló yẹ kẹ́ ẹ̀ kó f'Afenifere náà kẹ́sì kó fún Ohanaeze. Ṣèbáwọn náà láwọn onísùmọ̀mí. Ó ní ẹ̀yà kan náà tẹ́ ẹ bá lẹ́ẹ̀ gbé fáwọn kan pé kán máa fi dáwọn onísùmọ̀mí. Kí ni tàwọn Miyetti Allah ti jẹ́ t'Afenifere ò jẹ́? Tàbí tó yẹ OPC ò jẹ́? Káwọn náà lè máa fi kojú wọn. Àwọn tẹ́ ẹ sì kó fún yìí. Sani ọmọ pé ìyá tó bá aṣọ ọmọ náà ló bẹ́ wù. Wọ́n á fi ń ṣe wá ní ọ̀ṣẹ́. So ṣé kí n wá dúpẹ́ lọ́wọ́ olórí oko wa pé ọmọ ṣé o tó kó bọ̀ fún Miyetti ẹ o tó fà ń OPC o. Ní 2027 tàwa ló kàn. N tèmi ń sọ náà ni pé à ń yẹ kíní ọ̀hún wò. À ń yẹ̀ wò dáadáa. Ṣùgbọ́n nǹkan kan tí a tún ń ṣe náà ni pé káwọn èèyàn mọ̀ wá sọ pé ṣé ẹ fẹ́ kàn fi nǹkan lẹ̀ báyìí? Fi nǹkan lẹ̀ o ọ̀rọ̀ ń lọ o. À ń wá ààyè bí ò tiẹ̀ sí pé bóyá
ààyè òun fi bẹ́ẹ̀ wà ńbẹ̀ ṣùgbọ́n à ń wá ààyè láti máa bá wọn sọ̀rọ̀ a sì ń sọ fún wọn pé tẹ́ ẹ bá ju idà tó bá yàtọ̀ sádàá gan sókè kí wọ́n sọ pé yóò ṣẹlẹ̀ nígbàgbà pẹlẹbẹ náà ni a sọ pé ewúrẹ́ ìṣọmọ ìyá àgùntàn òun ìwọ ni ò ní jẹ́ kí àgùntàn rẹ sọ pé ìyá òun òbí dúdú èmi ló ń wò yìí jẹ́jẹ́ mi màmá èmi máa ṣe pé mò ń yọjú ràn sí nǹkan àbọ̀ orí mi tí mo ti ń yanjú ràn àbí orí mi wọ́n ti ń pín nǹkan tán ní èmi náà wá débẹ̀ èmi yẹn yanjú náà iṣẹ́ ọwọ́ mi làwọn èèyàn rí tán ní ọ̀dà wá lọ ṣe lórí gbogbo àwọn patriots group fún South West bí wọ́n ṣe fún mi débẹ̀ wọn mọ́ ẹgbẹ́ kan náà tún wà tán ń pè ní Eminent Elders Council Eminent Elders Forum nígbà tí wọ́n mímí wọbẹ̀ gan Buhari was president lálákọ̀ọ́kọ́ gbogbo governors gbogbo àlà pàdé ńbẹ̀ wọ́n fẹ́ dárúkọ ẹnìkan yọ wà ńbẹ̀ Kwankwaso wà ńbẹ̀ Buba Galadima wà ńbẹ̀ kìnní kan kò sẹ Umar Ado wà ńbẹ̀ Professor Ojiako Okemuche tó jẹ́ Secretary General Ohanaeze gbogbo alájọ kò sẹ́ńtì ní àwọn kò sí ní South Ambassador Igali Professor Jiji Dara gbogbo aláwọ̀ ńbẹ̀ ní Middle Belt Forum olórí wọn Dr. kí wọ́n ti kókó rẹ̀ gbogbo wa la wà ńbẹ̀ wọ́n tún wá mú mi wọ́n tún wá fi mí sí steering committee ọ̀sẹ̀ tó lọ náà tún ní ìwọ wọn fẹ́ fi ìwọ owó èyí náà fẹ́ fi ṣe alukoro nítorí òótọ́ àti ibi tèmi náà gbà débẹ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re kò gbọ́dọ̀ ṣe ẹ̀tàn a sì gbọ́dọ̀ purọ́ béèyàn bá ṣe ní tí ọ̀dà ibẹ̀ náà ní ti sọ fún un màá máa sọ̀rọ̀ sí bàbá Galadima ń bẹ̀ pé ẹ̀yin gan làbàyè jẹ́ ìwọ márùn Àdó ìwọ gan lórí ẹgbẹ́ sùnmọ̀mí màá máa sọ jáde mi ò mọ béèyàn ṣe purọ́ àwọn náà láwọn ó tún fi mí ṣàlùkùrọ ní tí mò ń bá ibi ọ̀rọ̀ ń lọ ni pé àwa ò fẹ́ pé ká jókòó sí díẹ̀ tán àwa ò fà bàjẹ́ lórí irọ́ àwa ò sì ní fọ́ bàjẹ́ lórí ẹ̀tàn a ò lè jẹ́ káyé ó bí ní òun ẹnìkan báyìí ò ní ìjọba mọ́ ẹnìkan báyìí ní ó jọba orin tí Yorùbá máa ń kọ nìyẹn wọ́n bá rí i pé ọ̀tẹ̀ wà ní kan fẹ́ẹ́ fẹ́ nìkan jọba tí ò ojú wọn ní táwa ń sọ ni pé ọmọ tiwa o tó bá ṣe dáadáa ẹ mọ́ yọ lẹ́nu tí ò bá ṣe dáadáa ẹ jẹ́ a jọ sọ̀rọ̀ ká bá wí ṣùgbọ́n kí ẹ wá lẹ́ẹ̀ fẹ́ lé lọ tí èsì sí pé nǹkan míì wà ń bẹ̀ ju wípé ẹ kórìíra pé kẹ́lòmíì ò wà bẹ́ẹ̀ ẹ̀yin nìkan lẹ fẹ́ máa jẹ́ ẹ̀yin nìkan lẹ rò pé Ọlọ́run dáyé fún ẹ tún wá gbé gbogbo àwọn ọmọ ogun yín dìde dandan láti lọ ìlú tí wọ́n sì ń lù orin tí wọ́n ń kọ lókè ọya ní ìsìn ni pé nǹkan ni ó ṣe ní 2027 kí láadé ṣé ọ̀pá yín lọ́mọjẹ ni ntẹ́ ṣáàfẹ́ ni pé kẹ́ ẹ máa jẹ mọ̀lá. ṣé kìí ṣe báwọn náà fẹ́ ṣe bí ẹ̀yin náà ṣe sọ pé Peter Obi lẹ́ bá lọ dípò. láàfẹ́ bá Peter Obi lọ ẹ̀yin oníwèé ìròyìn ẹ̀ máa ṣe ìwádìí yín mo sọ lórí tẹlifíṣàn gẹ́gẹ́ bí alukoro mo sọ gẹ́gẹ́ bí ipò mi mo sọ mo yànnàná ẹ̀ ní tá à ń sọ ni pé lélẹ̀ tá à ń ṣe yìí ọdún 8 Ọbásanjọ́ ti ṣe Yar'Adua oṣù ọdún 3 ikú ló mú lọ àbákọ́lápá Jonathan débẹ̀ ó lọ ọdún 5 ẹni ó gbọ́dọ̀ lọ òkè ọya ẹ ṣe gbogbo tẹ́ ẹ ṣe ẹ parọ́ ẹ ṣe gbogbo ẹ jìbìtì tẹ́ ẹ fi lé Jonathan lọ òun ló jẹ́ kí Buhari ó dé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ pa náà táwọn Yorùbá gbà òun ni gbogbo ìnira ìfi dé lọ́dún 8 àwọn òkè ọya ti lo 11 àwọn south wọ́n lo 5 nínú 11 òkè ọya a tún wá rí ọmọ tí a Ọ̀ṣínbàjò tó náà bá wọn lọ́dún 8 àwa láwọn ẹ̀yà kan tí ìwà tí wọ́n ti ẹ̀ ṣe rárá ṣé wọ́n ń ṣara wa ni ìjà wo lájà ń June 12 ṣebí ìjà pé
wọn ò jẹ́ kí Yorùbá ó débẹ̀ ni káwa náà wá jọba pẹ̀lú àwọn tí wọ́n sọ pé ọ̀dà àwọn nìkan ni káwọn máa débẹ̀ káwa náà wá káwa jẹ alága pé kò tọ́ sẹ́lòmíì ìjà tá a jà nìyẹn. Obi just came as a beneficiary of a policy. ṣùgbọ́n ìjà ọ̀hún báyìí náà kò tí ì parí. wọ́n ní sùúrù nígbà Obi sì dé àyẹ̀wò wọ́n kọ́kọ́ jẹ gómìnà nígbà ó jẹ gómìnà wọ́n ní wọ́n fẹ́ impeach ẹ̀ wọ́n ní kó lọ mú 20 million wá lóun ò fún wọn wọ́n ní tọ́wọ́ bá mówó ilé á impeach ẹ̀ owó sì ní owó wọ́n ti ìwọ̀n ka bílíọ̀nù gbà rẹ̀ wọ́n ní impeach òun wọ́n impeach ẹ̀ ó lọ court ó gbà padà ó tún dé lẹ́ẹ̀kejì wọ́n tún impeach ẹ̀ àwọn agbọ̀nràndùn àwọn ọ̀rẹ́ rẹ̀ kan wá tún ní ẹ̀wò eléyìí ọ̀kì gbọ́ kì í gbà ó tẹ́ bá ní ó lọ mú wá kò ní mú wá àwọn wá ń dá owó jọ ó sì lọ tọ́jú ọlọ́pàá àwọn tí ń dá owó jọ yọ ẹ lọ mú wọn ò èmi ò rán wọn o inú tún bí àwọn ọmọ ilé aṣòfin wọ́n tún impeach ẹ̀ lẹ́ẹ̀kejì ó tún lọ sí ilé ẹjọ́ ó tún gba nǹkan rẹ̀ padà èmi ìbáyàn pín rìbá ó ti kọ́kọ́ fi yan orí líle a sì bá sọ̀rọ̀ ní gbogbo nǹkan tá a kọ́ àwa yìí náà la kọ́ ṣọ́tẹ́ ọlọ́run ṣé wàá ṣe báyìí wàá ṣe báyìí lòun ó ṣe é ìyẹn la fi tẹ̀lé la fi ní eléyìí lè tún Nàìjíríà ṣe tí ó dá gbogbo nǹkan tá à ń fẹ́ padà máa wò ní ìsìn ẹ fẹ́ ṣe pé ẹ fẹ́ ṣe ètò ìdìbò ẹni tí ó bá jẹ alága èmi tó tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí wọ́n ti falága kì í tẹ̀ wọ́n fi lọ̀ mí wọ́n ti mórúkọ mi lèmi ọ̀fẹ́ wọ́n bí ó bá jẹ alága ní ìsìn alága council bí ó bá ní 100 million ká gbàgbé rẹ̀ ni tọ́gbọ́n ṣé ìyún ńlẹ́ fẹ́ mọ́ bá lọ ẹ ń bá gbé 20 million tó bá gbé 100 million kalẹ̀ ní ìsìn ṣé ò ní kò ní kówó rẹ̀ padà àbí lọ́fẹ̀ẹ́ ló ṣe àbó fẹ́ ṣe nítorí ìtọ́lọ́hún ìyẹn là ń sọ pé ẹ jẹ́ á dá nǹkan wa padà sí eléyìí tó yẹ pé a ní máa náwó pa fẹ́ dìbò tó jù bẹ́ẹ̀ lọ ẹni tí ó bá ṣe leader nígbà bàbá wa ìkẹ́nẹ́dẹ leader ṣé wá campaign ní kíní kò ń fẹ́ ṣèbí rẹ́mọ́ bẹ́ẹ̀ náà ni bàbá ti wọlé wọ́n ti dọmọ ilé aṣòfin ó ti tán ẹ̀ ń bá jẹ́ leader party nìkan òní yóò di leader a ní ká dá gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn padà síbi tó yẹ kó ṣe rí òun la fi ń sọ pé ká ṣe gbogbo láàfẹ́ òun ni Òbí náà lòun máa bá wa fẹ́ a sì rí pé track record ẹ̀ tó bá ti sọ báyìí bẹ́ẹ̀ náà ni ó ṣe sọ bẹ́ẹ̀ náà ni ó ṣe rí òun la fi ní ẹjẹ́ fún náà láàyè tí a bá fẹ́ ṣe tó bá lọ dáadáa Yorùbá náà ni ó jẹ ìgbádùn rẹ̀ ju gbogbo àwọn yòókù lọ VAT 70% of VAT nílẹ̀ Nàìjíríà lónìí ilẹ̀ Yorùbá ni òun là ti rí níbi tí wọ́n ti ń rí owó tó yàtọ̀ sí tepo òun ni gbogbo ojú ọ̀nà tá à ń pè ní border àti ports border wo wọ́n ti ń pa owó lókè ọ̀yà border wo wọ́n ti ń pa owó ní ìlà oòrùn àwọn border wa yìí Sẹ̀mẹ̀ Ìdíròkò bí owó wà nù àwọn pọ́ọ̀tì wa Àpápá Róró Tinkan wọ́n tún ti gbé mi ìkalẹ̀ ní Lẹ́kí nìsín àtúní mẹ́ta kan náà ní ìsinsìn ibi owó ti ń jáde nù so gbogbo dáǹsọ náà ni pé kílẹ̀ Yorùbá ó lè ní ìlọsíwájú jù bẹ́ẹ̀ lọ tá a bá gba regionalism tá a gba gbogbo nǹkan tá a fẹ́ gbà ọmọkùnrin sí lóun rẹ́dì láti ṣe n táwa fi sọ pé ibi tá à ń lọ rèé a ronú ní tiwa tí n bá fẹ́ ronú tèmi èmi ní mọ̀ gbé kárí lẹ́yìn máa pa àwọn ìtàn ayé àtàwọn tó mọ ìtàn rẹ̀ tèmi náà fi rí ipò ńlá kan tèmi náà tí mo jẹ gàba màá rí ọgán nílé kí ọ torí oyè ẹnu ọkọ mi àti gbogbo bó ṣe dúdú òtẹ níjẹ rí ọ màá jẹ ti yó ṣé ìyẹn ni mo fẹ́ wá jẹ ìyẹn ni màá fi lọ jábọ̀ fún bàbá tó bí mi àlùfáà ni màá fi jábọ̀ fún bàbá Awólọ́wọ̀ màá fi jábọ̀ fún bàbá Ajásin
ni màá fi jábọ̀ bàbá Adésànyà ni màá fi jábọ̀ fún bàbá Adébánjọ. n táwa ń sọ nìyẹn, bí ò bá yé yín ó kù sí yín lọ́wọ́. lórí ọ̀rọ̀ owó orí yìí wọ́n ṣe òfin owó orí tuntun lórílẹ̀‐èdè Nàìjíríà tí gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní wòye lé lórí. kí ni ìwòye yín lórí ọ̀rọ̀ owó orí tuntun yìí? àwa ti jẹ ìwé yẹn wò dáadáa, ìgbà kan ó yé wa tínú wa sì dùn sí, ó yé wa o, torí àwọn kan wọn kì í san owó orí kò sì dáa, ṣùgbọ́n tí a bá fẹ́ san owó orí, nínú owó tí n bá ti pa ni kẹ́ ẹ ti fún mi ní àǹfààní láti sọ pé owó orí tèmi rèé. But when you are taxing my liability, kì í ṣe owó orí mọ́ o, ìyẹn jẹ nìyẹn o, owó pa nìyẹn o. a ti wá ń rí àwọn tó fẹ́ jọ owó pa nínú ọ̀rọ̀ owó orí yẹn. àwọn tó dá wà ń bẹ̀ pé ó dáa, tẹ bá fẹ́ gbé ẹrù kan nìsín láti Ìbàdàn lọ sókè Ọ̀yà, gbogbo hackney permit gbogbo ẹ̀, gbogbo ń tẹ́ máa state kọ̀ọ̀kan bẹ́ẹ̀ délé àwọn ọlọ́pàá ó gbà tiwọn, road safety ó gbà tiwọn, májámájá ó gbà tiẹ̀, kinní kan ó gbà tiẹ̀, kinní kan ẹ má ṣèyún mọ́. ẹ bá ti gba ẹyọ kan national ráì, kò sẹ́ni tó máa dá yín dúró tẹ́ dé Maiduguri yún dáa. bí ẹnìkan ò bá tó wọ́n ẹnìkan gbà tí ò bá ju báyìí lọ, ẹ má yọ owó orí àrí. ṣùgbọ́n tí ẹni tówó kan bá wà àkáǹtì kan, ó wá jẹ́ pé ẹ tiẹ̀ mọ ikún tó pa ẹ̀ẹ̀mẹyẹ tó ṣú, oye báyìí ni ẹ gbọ́dọ̀ máa san, ìyẹn jẹ nìyẹn. tàbí kẹ́ ẹ ní pé bí ọmọ mi bá tó wà nílùú Èkó tó bá fowó ránṣẹ́ sí mi ní ìlú Èkó tó ti ń ṣiṣẹ́, ó ti san owó orí o, ó wá fi owó ránṣẹ́ sí èmi bàbá rẹ̀ at my retirement age, kí n ra mọ́ fi jẹun wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́lẹ́ tó fẹ́ yọ nú ẹ̀, ìyẹn jẹ ni o. eléyìí tó wá tá a tún wá rí kó wá burú jù ń bẹ̀ ni pé ọ̀rọ̀ ti wá ń jáde pé ọ̀tọ̀ ni tí ìwé tí wọ́n fi ránṣẹ́ sí àwọn amòfin, ọ̀tọ̀ ni tí àwọn amòfin láwọn ti ọwọ́ bọ̀, ọ̀tọ̀ ni tí wọ́n fẹ́ wá gbé jáde tàbí tó ti gbé jáde pé ìwé òfin lórí ọ̀rọ̀ owó orí rèé. gómìnà Ṣèyí Mákindé náà sọ, àti ẹ̀mẹ́lẹ̀ gangan tí ń jẹ́ ìwé òun gangan ní ìsìn, àbùkù ńlá gbà ni. a jẹ́ pé tá a bá sọ pé ọmọ kì í pọ ọmọ jayé, ẹ ti pa ilé ẹ ti sín.